A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Ẹ̀kọ́ yóò ṣojú mímu lónìí fún òdúnjedupò gómìnà lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP), gómìnà Umaru Fintiri ti ìpínlẹ̀ Adamawa àti olùfigagbága rẹ̀ lábẹ́ òṣèlú All Progressives Congress (APC), Aisha Binani, tí wọ́n jẹ́ olùkópa nínú ìdìbò 2023. Independent National Electoral Commission (INEC) ti pàṣẹ àtúndì ìbò tí yóò wáyé lónìí. Bákan náà ni ìbò gómìnà yóò wáyé ní ìpínlẹ̀ Kebbi láàrin ajagunfẹ̀yìntì Aminu Bande ti ẹgbẹ́ òṣèlú APC àti Nasiru Idris láti ẹgbẹ́ òṣèlú PDP. Ìbò yóò wáyé ní ìpínlẹ̀ Sokoto, ẹ̀ka ti gúúsù ilé ìgbìmọ̀ aṣòfin. Lápapọ̀, ìdìbò yóò wáyé fún ipò gómìnà ní ìpínlẹ̀ méjì àti ilé ìgbìmọ̀ aṣòfin 94. Kọmíṣánná fún INEC Festus Okoye sọ àsọdájú wípé gbogbo ètò ti tò fún àṣeyọrí àtúnṣe ètò ìdìbò náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Oríṣiríṣi awuyewuye ló ti jẹyọ látàrí àwọn àjálù àti àrélù tí ó ń dojúkọ òdúnjedupò ààrẹ lábẹ́ òṣèlú Labour Party, Peter Obi. Obi kò tíì bọ́ nínú ràbàràbà ìjákulẹ̀ rẹ̀ nínú ìdìbò ààrẹ tí awuyewuye àhesọ ohùn rẹ̀ pẹ̀lú olùdásílẹ̀ ilé ìjọ Living Faith, àlùfáà David Oyedepo, tí àwọn kan ti sọ àhesọ náà ní orúkọ Yes Daddy. Lẹ́yìn èyí ni fífi ọwọ́ ṣìkún òfin mú un ní pápákọ̀ òfurufú Heathrow ní ìlú London ní ọjọ́ Ẹtì tí ó kọjá. Èyí ti wá fa oríṣiríṣi ọ̀rọ̀ lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ àti alátagbà. Bí àwọn kan ṣe ní ìgbàgbọ́ wípé ìjọba àpapọ̀ gbọ́dọ̀ tanná wádìí ohun tí ó ṣe okùnfà fífi ọwọ́ ṣìkún òfin mú Obi nílùú London kí wọ́n sì kéde rẹ̀ fáráyé rí, ni àwọn kan kọ̀rọ̀ ojú sí dídákẹ́ tí Obi dákẹ́ lórí ọ̀rọ̀ náà, yàtọ̀ sí àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tí wọ́n ń gbé àtẹ̀jáde lórí ọ̀rọ̀ ọ̀hún. Bákan náà ni ìjọba àpapọ̀ ṣẹnugbálágún lórí ọ̀rọ̀ yìí. Ọ̀rọ̀ náà wá di ikú ń sẹ́ ìkàùndù ń sẹ́, ojú olóko rèé tùndùntùndùn. Oríṣiríṣi ìbéèrè ló ti jẹyọ tí kò sì sí ẹni tí yóò ṣe ìdáhùn wọn. Lára àwọn ìbéèrè ọ̀hún ni wípé kí ni ìdí tí ìjọba orílẹ̀-èdè United Kingdom kò ṣe ṣàlàyé lórí ẹ̀sùn náà? Ṣé ẹgbẹ́ òṣèlú Peter Obi mọ̀ọ́mọ̀ ṣe àwọn nǹkan tí ó lè mú kí aráàlú káàánú rẹ̀ ni? Tàbí ta ni ó ń dúró gẹ́gẹ́ bí olùtakò tí ó gbé àwọ̀ Peter Obi wọ̀ fún àdúrúnmọ́? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Adarí ikọ̀ ọlọ́pàá ti ìpínlẹ̀ Delta ti fi ọwọ́ ṣìkún òfin mú alápatà kan tí a gbọ́ wípé ó ṣá ìyàwó rẹ̀ pa ní ìlú Warri. Ìrọ̀lẹ́ Ọjọ́bọ̀ tí ó kọjá ni ọ̀gbẹ́ni afẹ̀sùnkàn náà gbìyànjú láti gbé omi kaná fún wíwẹ̀ lẹ́yìn tí ó ti ibi okòwò rẹ̀ dé. Ìròyìn tí a gbọ́ ni wípé ìyàwó rẹ̀ kò kọ̀ láti fààyè gbà kí ó fi ọwọ́ kan gáàsì ìdáná lórí ẹ̀sùn wípé ọkọ òun kì í fi owó sílẹ̀ nílé tàbí fún òun lówó fún afẹ́fẹ́ gáàsì. Ọkọ rẹ̀ kò dá a lóhùn, ó fi agídí gbé omi náà kaná, ní èyí tí a gbọ́ wípé ó mú kí ìyàwó rẹ̀ bẹ̀rẹ̀ ìjà pẹ̀lú rẹ̀. Nínú ìjà náà ni ìyàwó ti ráwọ́ tó ọ̀bẹ ìdáná, ṣùgbọ́n ọkọ rí ọ̀bẹ náà gbà pẹ̀lú ipá lọ́wọ́ ìyàwó rẹ̀, ó sì fi gún yánnayànna kí ìyàwó rẹ̀ tó dákú. Lẹ́yìn tí ojú rẹ̀ mọ́ ni ó gbé ìyàwó rẹ̀ dìgbàdìgbà lọ sí ilé ìwòsàn aládàáni fún ìtọ́jú. Ọmọ wọn ni ó rí ìṣẹ̀lẹ̀ náà tí ó sì gba àgọ́ ọlọ́pàá lọ. Lẹ́yìn èyí ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú alápatà náà. Alukoro adarí ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ náà, Bright Edafe, fi ìdí ọ̀rọ̀ yìí múlẹ̀ ṣùgbọ́n kò sọ ohunkóhun lé e lórí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gbogbo ètò ti tò fún ìdíje àkọ́kọ́ fún àwọn obìnrin afẹ̀ṣẹ́kù-bí-òjò tí yóò wáyé ní Abuja Continental Hotel tí orúkọ rẹ̀ àtijọ́ jẹ́ Sheraton Hotel ní ọjọ́ 1 oṣù karùn-ún. Èyí jẹ́ ara ìgbìyànjú àti ṣe ìgbélárugẹ ẹ̀bùn àmútọ̀runwá àwọn obìnrin ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìdíje náà ni wọ́n pe àkọlé rẹ̀ ní jíjà ẹ̀ṣẹ́ pàdé àwàdà, Boxing Meets Comedy. Àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ ní Titan Sports,
pẹ̀lú àjọṣepọ̀ Sinema Productions. Níbi ìpàdé àwọn akọ̀ròyìn lánàá nílùú Àbújá ni onídùúró fún Titan Sports John Uzo Obi ti sọ wípé àwọn ti ń fojú sọ́nà fún irú ìdíje báyìí láti ìgbà tí àwọn ti rí ìṣe wọn ní National Sports Festival. Ó ní èròǹgbà àwọn ni láti jẹ́ kí àwọn èèyàn mọ̀ wípé ìdíje túmọ̀ sí ìdárayá. Ìdí nìyí tí wọ́n fi ṣàgbékalẹ̀ ìdíje tí yóò pàdé pẹ̀lú àwàdà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.